mi o ẹ dá mi lóhùn. yatalazzazuna. wa an yaj'ala ibadatahu khalisatan lahu wahdahu la sharika lahu. agẹ́rẹ́sì nísà wọ́n ní ìbádà rẹ ẹni náà ẹjí ó jẹ́ tọ́lọ́ nìkan. mi lè rọni wàbí ilkur'ani mi kà wàbí rasuli wàbí siddiqi wal faruqi khairi jami nasi bada bil batuli. وبعدهما بذي نورين محيي ليالي وقيس ذوي المحول وبعدهما بأقدام علي أبي الحسن المحقق للوصول أبي الحسن المحقق للوصول بك أستجير فمن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي كرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شكا لم يكن مؤمنا بكريم عفوك ما قوى وعصاك بكريم عفوك ما قوى وعصاك. gbogbo àwa tí Ọlọ́run ní ká wà níbí Ajánásì ní Ṣàdá Kọ́lápọ̀ tí gbogbo wa tá a sì jọ fẹ́ràn Nabi Muhammad sallallahu alayhi wa sallam. tó ṣe pé yatalazzazuna bidhikrihi fi laylihim wa naharihim la yabrahuna siyama. àwọn tá a mọ nǹkan tí wọ́n ń fòrú ṣe àwọn kan pariwo ń bẹ̀ yẹn قوموا إذا جن ظلام عليهم قاموا هنالك سجدا وقياما. àwa tí mi yóò sọ̀rọ̀ kílódé tí ò láòdì ẹ̀ kí pírọ́blẹ́mù ẹ̀ náà. قوم إذا جن ظلام عليهم. o gbọ́dọ̀ yín lẹ̀ mọ́ o Ọlọ́run ní yín ayé rẹ̀ wálẹ̀. قوم ọmọ gani tó bá sì ti da má fọ́ kàn mọ́ iṣẹ́ ọ̀rọ̀ làwa ń ṣe ẹ̀rí bọ́rọ̀ sí ẹ̀rí mo ṣe kún bí ọ̀rọ̀ sísọ ni. قوم إذا جن الظلام عليهم
tó bá ti lálàáfíà kó gbọ́ rẹ kó ń bẹ̀. قاموا هنالك سجدا وقياما. àwọn tí wọ́n yóò ń bá ànábì ò tí ì dé kò tí ì dókè yányàn. قاموا إذا جن الظلام عليهم. lápá bí yóò ń bá ànábì kí wọ́n. قاموا هنالك lápá bí kọ́. سجدا وقياما. ìgbẹ́ ti nàró ẹ̀yin lẹ́gbàá kò kíní. قوم ẹ̀yin náà yóò bá ànábì kí wọ́n. إذا جن الظلام عليهم. ó alẹ́ Muhammad yìí. قاموا هنالك سجدا وقياما. ẹni Allahu Akbar. الله أكبر. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. الله أكبر. ẹ sọ bẹ́ẹ̀ kí ni ọlọ́run ó dùn. الله. قوم قوم إذا جن الظلام عليهم. قاموا هنالك سجدا وقياما. ìlú Onitsha yìí ọlọ́run má jẹ́ ó tú. آمين. gbogbo àlùbáríkà táyé mọ̀ wá dù ọlọ́run jẹ́ wọ̀lú Onitsha wá. آمين. Ọlábísí gbogbo àlùbáríkà tí ó wọ̀lú tìlú fi di wìtìwìtì ọlọ́run jẹ́ wọ̀ Onitsha wá. قاموا إذا جن الظلام عليهم. àkọ́kọ́ bẹ̀ ní iléeṣẹ́ ńláńlá tí wọ́n gbà yẹn ẹgbẹ̀rún márùn-ún ó lé lẹ́gbẹ̀rún márùn-ún. قاموا هنالك سجدا وقياما. ọlọ́run tó gbàdúrà ọba jánà tí iléeṣẹ́ sìmẹ́ǹtì fi hù níbẹ̀ ọlọ́run bá gbàdúrà lù Onitsha yìí. قاموا إذا جن الظلام عليهم. àbí òsílẹ̀ ni. قاموا هنالك سجدا وقياما. ẹ béèrè lẹ́ẹ̀kejì okòwò ńláńlá ọjà tí wọ́n máa ná tòrútòrú international market ọlọ́run bá nàró ìlú Onitsha yẹn. قاموا إذا جن الظلام عليهم. ẹ béèrè kẹta iléèwé ńláńlá iléèwé ńláńlá tí wọ́n gbọ́mọ léwu bíi 20,000 bí ó ṣe rí nù. قاموا هنالك ẹ ṣe àmì. سجدا وقياما. gbogbo tá a tọrọ èyí tí ó bá wá wọ̀lú ọmọ Onitsha ni ọjọ́ ó gbé wá. آمين. torí tí ìbá sọmọ ìlú tẹ bá ṣe yóò gbé nǹkan rẹ lọ. ọmọ Onitsha náà ni ọjọ́ ó gbé wá. آمين. àmì náà yín mà kéré mo lọ wí. قوم إذا جن الظلام عليهم. èyí tẹ́ bá ń lọ ọ̀gbọ̀nà nísìn látọ̀fà sí gbọ̀nà ẹ̀rìgbọ̀n ti dá lọ́dà ọmọ ọ̀fà kan ló kọ́lé ìwé sí gbọ̀nà láti ọ̀fà ó sì dá títì débẹ̀. قاموا هنالك سجدا وقياما. ẹ wo ìgbọ̀nà bó ṣe jìnnà sí ọ̀fà tó ó wá dá asphalt ẹ lọ rìn kẹ lọ wò ó. قاموا هنالك سجدا وقياما. àwọn yẹn lékè ní ọba tí a joyè àwọn ni wọ́n kọ́ skul sí ìlú gbọ̀nà. يتلذذون
بذكره في ليلهم. ìlú oníṣà yìí àjọ níní ọmọ yín kan bẹ ní Ṣàgámù obìnrin ni mo lọ sí program fún wọn nínú àwẹ̀ ìta àwọn ń bẹ̀ ìta parí náà ni gbogbo àlejò mi nìkan ló gbà ọmọ oníṣà yìí náà sì ni kódà gbogbo oúnjẹ tá a jẹ tí gbogbo èèyàn jẹ nìkan ló dà. يتلذذون بذكره في ليلهم ọlọ́dọ̀ máa lù pa. ونهارهم لا يبرحون صياما ونهارهم لا يبرحون صياما. akí baba olùníṣàbí ọlọmọ bọlá wọn jẹ. àmín. ẹ sí àmì fa. a sì kí baba imam. ọ̀tọ̀ làárẹ̀ ọ̀tọ̀ ni kú. nítorí bàbá ti bẹ̀rẹ̀ wọ́wọ́ ẹ̀ àìmọye tí ó rẹ̀ tó ti kọjá. tí bàbá kú tó àwa náà kírun sí la. ọ̀tọ̀ làárẹ̀ ọ̀tọ̀ ni kú. èyí tọ́lọ̀ ò bá tì ní kó pààyàn wọ́n ní ẹ má ronú kú sí ẹni kọ́lọ̀ ń jí ó gbádùn ni ẹ̀wọ̀n ń pẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́jọ́ kó dé sẹ́ fẹ́ pa ni àìmọye ẹni tí ó sàárẹ̀ tó sì kú dànù. قوم إذا جن الظلام عليهم. ọlọ́wọ́ la kó ẹgbẹ́ wọn sì ń wa mọ́tò dì sí àwọn tó ju wọn lọ sí ń lo oko dì sí àgbàkọ́ àárẹ̀ ni ọlọ́run bá nàró wọn. àmín. kí ló dé sàmì ńlẹ̀ a. قاموا هنالك سجدا وقياما. akí ààrẹ mùsùlùmí ọlọ́run jẹ́ lásìpẹ́ àmín. jòkó tó yẹ ká ti máa rí ààrẹ ni gbogbo òlú tí ń ká bọ̀ látọ̀nà ìníṣà ni mo ti mọ̀ pa ń sọdún ìlú ìníṣà ẹ̀ láti rí àpẹẹrẹ pé mùsùlùmí ń sọdún ọlọ́jọ́ yòókù ọjọ́ yín Allahu Akbar Allahu akbar. ìlú ìníṣà yẹ wú wa lórí ẹ ní wọ́kú. àmín. wò lọ wí. قوم إذا جن. ẹ sì mọ̀ pé lálẹ́ ẹjọ́ ọdún báyìí bẹ́ẹ̀ bá dárú ìjókòó àwọn gẹ́gẹ́ tó o bá dárú ìjókòó yìí lẹ̀ á ti ráwọn ọ̀dọ́ mi wọ́n ti mú ti yóò kánrin nísìn àmì ò ti mú dógó yàrá lọ́ba ẹ̀ cigar plus gbọ̀rọ̀gbọ̀rọ̀ èyí tí ó ti bù ábí ilé búrẹ́dì ẹ wá rí i pé àfi ká kó lù jọ tàwọn tó pè àkójà bí àwa tá a dáhùn bí ẹ bá pè ẹ tá a bá dáhùn wọn ó ti lọ sùn bí ara ṣe lè wò ó dáa tó aṣọ jùlọ tí o bá ti sí aṣọ lára mọ́ olúwẹ́dì wèrè. قوم إذا جن الظلام عليهم. àbí ta lè rí tó fáyìn rí tó wá ní kí wọ́n lè rí pé mo fáyìn kó wá bóde kó lè lọ jà ní òhò kó máa fọ ọ̀họ̀ àyà pé ẹ̀rí nǹkan ni àyà léńtéléńté wọ́n ní ẹ̀yà fún ó di kínú. قاموا هنالك. ara wọn lóòótọ́ àmọ́ àbá àwọ̀ aṣọ 5 naira ó ju ara lọ torí aṣọ ló bà sí rí ara. àwọn tó pè agbìyànjú lóòótọ́ àmọ́ wà tá a dá wọn lóhùn lájẹ́ wọn níyì lálẹ́. gbogbo yìí wá tá a dá wọn lóhùn lóhùn dá wọn náà lóhùn láti bá lèrò lọ jàrá bọ́lá wọn ti sẹ́nu. àmín. ẹ ṣe amínà tó. قاموا هنالك ẹ ṣe amínà. سجدا وقياما. ìwọ ló tẹ̀lé ẹ ní parẹ́ ẹ bá gba ti àkókò mi náà gba ti bàbá náà gba tí. tààrà bó náà. يتلذذون mo kí mi skin bi lẹ. بذكره
بذكري في ليلهم ونهارهم لا يبرحون صياما. Alhaji Bashir pé yálòdì mo kí èmi rí nígbà tẹ mú wá. لله قوم ẹ̀jẹ̀ mú kẹ́yìn ìyàwó ọlọ́ngbẹ́ bẹ̀. أخلصوا في حبه. àwa gẹ́gẹ́ àbí kí ló kọ ẹgbẹ́ tó pè mí gẹ́gẹ́ kínni gẹ́gẹ́ youth forum ọ̀fọ̀rọ̀ bó lọ wí. قوم إذا جنى ewúlọ ظلام عليهم. Haji Muhyiddin bó lọ wí. قاموا هنالك سجدا وقياما. mo wá kí ọ̀ìdọ̀ mi nílẹ̀ yìí ilé kọ́lá pọ̀ lèmi. ilé ìkọlá pọ̀ ní bàbá. ọ̀ìdọ̀ mi nílẹ̀ yìí nù. ọ̀ẹ̀dẹ̀ bàbá nílẹ̀ inú. ó yẹ kẹ́ béèrè àwa ṣe bí wọ́n jọ bí mi ni bó lọ rí ọmọdé yìí. يتلذذون. torí bàbá ṣe bí àgbà wọ́n fẹ́ ìyàwó àgbà wọ́n fẹ́ ìyàwó àgbà. yàwó àgbà. now بذكري في ليلهم. kódà ìyá náà kọ́lé sọ́fà à ń pè bẹ́ẹ̀ ní ilé ìyá ànísà. ilé ìyá àdìsá. ونهارهم Imam Abdul Karim ló bí ìyá ànísà. لا يبرحون صياما. kẹ́lẹ́ mọ̀ pé mo ní dúkìá nílẹ̀ yìí. ونهارهم لا يبرحون صياما. Khalifa mo kì í fẹ́ ṣe é ṣe kéèyàn bòde lálẹ́ ẹjọ́ ọdún báyìí pàtàkì jùlọ fúnrú wa iṣẹ́ pọ̀ àmọ́ kì í ṣe nǹkan àníṣà ìlú níṣà ìtóbi lẹ́mìí mi. قوم إذا جنى ظلام عليهم. àsìkò tí mo kú ònú ìlú bí ibà ṣèlú tó tóbi kí ni ń wá ká tọ́lọ́hún ti fún mi lọ́jọ́ orí mi lẹ́yìn àlàáfíà mi gúngùn gbogbo tí yẹn fi sàáfà lọ́lọ́run ti fún mi. àmọ́ gbogbo tó bá tóbi lẹ́mìí ẹni èèyàn fi hàn ní. wàhálà pọ̀ àsinmi rárá. náà قاموا هنالك ọlọ́mọdé wa lẹ́bi. سجدا ẹ̀sẹ̀ àmì وقياما. Ramadan la ṣe lọ tán yẹn níbẹ̀ ni ẹ̀ sì dá mi lóhùn. ó dà kí wàá lẹ pè mí sí bẹ́ẹ̀ ni náà ni tó. يتلذذون ajálẹ́sì ní sà. بذكره في ليلهم. ajálẹ́sì àkọ́lápọ̀ very very humble. ọmọ gidi nu ọmọ gidi ni wọ́n. yóò sì wúlò láyé. àmín. yóò wọlé abitọ́ lọ ní arí àfa àṣẹdé bó lọ wí. ونهارهم لا يبرحون صياما. ẹ̀yin yàwó ẹni náà ń gba Ramadan lọ tán kí ló kù. after Ramadan what next after Ramadan ìwọ tó ń sìn bólẹ̀ ẹ̀ka ọmọ kó àkàwé jù ọ lọ. mo ní ẹ̀sọ́ Yorùbá ilẹ̀ Yorùbá làwọn dàmílò. يتلذذون بذكره في ليلهم. ẹ ti ń pa ewo kí n tún wá lọ síbẹ̀ o ta ló ní agbára Ramadan jẹ̀mọ́ ta la gbà fún ta ló ní àwẹ̀ ẹ̀kọ́ wo la gbọ́dọ̀ ṣe pẹ̀lú Ọlọ́run Ọlọ́run tó dá wa ẹ̀kọ́ òbí sọ́mọ ń bẹ ẹ̀kọ́ ọmọ sóbì ń bẹ ìlú oníṣẹ́ ò dá mi lóhùn ẹ̀kọ́ ìyàwó sọ́kọ ń bẹ ẹ̀kọ́ ọkọ síyàwó ẹ̀ náà ń bẹ ẹ̀kọ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ ń bẹ ẹ̀ dá mi lóhùn alájọṣe àdúgbò ń bẹ
ẹ̀kọ́ mọ̀lẹ́bí ń bẹ lẹ́bí bẹ́ẹ̀. ọlọ́run tó dá wa gan gbèsè wo la jẹ́. Allah. Allahu Akbar. àwọn gẹ́gẹ́ ẹ̀ẹ́dàmí ló mọ̀ kódà ẹ̀kọ́ ìjọ ń bẹ ká dẹ́gbẹ́lẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ń bẹ ẹ̀kọ́ rẹ̀ ń bẹ. ẹ̀kọ́ ìdá ẹgbẹ́lẹ̀ ni pé ìwà tiẹ̀ tó o bá dání tó o bá ti dénú ẹgbẹ́ ọ̀ọ́rì mọ́lẹ̀ ọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ yín ṣe ń ṣe èmi ò lè mọ̀ pa ewo ẹ̀yà ni bóde ni ọ̀lẹ́kọ̀ọ́ ọ̀jọ́ lẹ́kọ̀ọ́ ọjọ́ nìyẹn. ẹ̀kọ́ ọ̀jọ́ gbọ́dọ̀ wà tó bá tiẹ̀ sí èrè ńlẹ̀ ọkọ rẹ sọ́tún sí èrè ńlẹ̀ nínú ìjọ. nínú ọjọ́ náà. wọn ò dá mi lóhùn ẹni kí ni ń jẹ́ ẹ̀kọ́ ọ̀jọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tí fi ń yẹ àwọn yòókù èyí a máa níṣẹ́sí ara rẹ a máa níṣẹ́sí inú ìjọ ìṣesí ìjọ ni ń bá ń ṣe lọ́wọ́ ẹ̀ tí ń bá délé báyìí kọ́ ni mo rí bẹ́ẹ̀ni. ẹnìbá mi tí wọn ní kàlásán tí mo ṣeré pa tí mo léèyàn ká tí mo máa ń léèyàn ká lójú àgbẹ̀ ẹ̀ jẹ́ kẹ̀kẹ́ tó mú kó lé ni ẹ̀kọ́ ọ̀nù òjò dá mi ló ń jèrè. La tukithiri al-itaba. wọ́n lóye tẹ̀ ń dẹ́gbẹ́lẹ̀ má jẹni tí ó kanra jù má rí i pé wọ́n lọ dáa jù tó o bá ti rí rẹ pé èyí kò dáa tó ọ tẹ́kọ́ tó kú bá ó sì dẹgbẹ́rú. ọ dẹgbẹ́rú ọ máa ṣe bí wèrè. Tunafiri ashihaba. ẹ̀kọ́ anú èdè fún mi ẹni náà Na'am. tó bá kún àtọkọ rẹ ọba àwọ̀ yẹ̀rì lásán ẹ̀kọ́ ọ̀nù pálọ̀ sí yàrá láàrin wa àtọkọ rẹ tó o bá gbé bóde ọ́ di wèrè pé ó wá ra kọ́nsẹ̀tì tuntun ó ní kó o lè mọ̀ jẹ́ ìwọ́ kí n lọ́ọ́ fi pọ́n mi ní ìwọ́ fi nǹkan kan bò wọn náà rí wèrè. فكثرة المعاتبة تدعو إلى المجانبة. dẹ́mi ló ń jẹ́ mọ́ ẹ̀kọ́ tí lẹ́yìn ni kọ́dọ̀mọ̀ rẹ kúnlẹ̀ kọ́ mọ kàràsún tọ́ba bá délé léwó làwọn èsì tí a bá kálukú ló lẹ́kọ̀ọ́ tí fi ń ṣe ayé ibi ń ṣe ayé. kí wá ní ẹ̀kọ́ tí ń bẹ láàrin àwa àtọ́lọ́ ìlú nìṣà. وإن حللت مجلسا ẹ sì fẹ́ fa nǹkan yẹn lọ́nà fún mi. بين سارات رؤساء فصد رضا الجماعة وكن غلام طاعة. tẹ́bẹ́ yìí bá níbi yóò dáa fún wa sí. الله عليه وسلم. bí ìbá ṣe torí ìtọ́ ọlọ́run ìyálòde tàyẹ̀ náà tó tó bẹ́ẹ̀ tí ó ní ká mọ̀ sọdún lé mọ́ ká mọ̀ forú rìn àfọlọ́run bẹ́ẹ̀ bá ti lè sinmi níbi ìtọ́ ọlọ́run oríire rẹ̀ sinmi nù. ó sì mí nù. náà لا تكثر العتاب. táàbí débi ẹlòmíì ò jí mo kàn híẹ́ lò ṣàṣàṣàṣọ ẹlòmíì họ ẹ̀rù mi sá lọ. wàhálà ọ̀nà yìí di pọ̀ ká tó kan ti jí màmá. تنفر الأصحاب. ẹ̀kọ́ ti bẹ láàrin àwa àtọ́lọ́hún ààrẹ mùsùlùmí. náà فكثرة المعاتبة تدعو إلى المجانبة. ayé jẹ́lẹ̀ ni mùsùlùmù lisanahu da'ima yalhafu bidhikrihi wa hamdihi wa thana'i alayhi. ẹ̀kọ́ àkọ́kọ́ tá a ní pẹ̀lú ọlọ́run pẹ̀lú ọlọ́run. ẹ̀rí kí ni jàmá náà. bọ́ ọ bá ti jí báyìí tọ̀ náà wọ̀n la ilaha illallah. gbogbo ẹ̀dá tí o bá wí lójúmọ́ kan ojúmọ́ òun kò ní dọ́gba fún un. kò ní dọ́gba fún un kò ní bá mu fún un. torí àdéhùn àwa àtọ́lọ́ni iyyaka na'budu wa iyyaka nasta'in. gbàrà tó o bá ti jí báyìí ọkọ̀ pé ọlọ́run Allah torí pé ntọ́ bá fẹ́ lọ́ọ́ mọ̀ pé bẹ́ẹ̀ni. gbọ́dọ̀ ẹ ti wá lọ́lọ́run pé fíìmù òsì lè wòsùn fíìmù tí wọ́n yọ àyálẹ̀ wọ́n sì sùn léra wọn wọ́n sọ wùyàn wọ́n ní bí eré èwo ni bí òótọ́ bí òótọ́ láàfin bímọ.
tá a fi bímọ tí èèyàn dá yàdó mi ó sì lérè làwọn ń ṣe níṣẹ́ bí kúrú sọ lórí ẹ̀ wọ́n tún wá yí sọ borí bí òun tiẹ̀ ṣe ń pa ooru ara sára sójà eré ewu lọ ooru ara sára lábẹ́ aṣọ bóòlù ọmọdé. adabu al-akitharina qawlun wa hadha. ewu dada. adabu fi nufusi wal af'ali. tẹ́fọ́ yorùbá níbi yóò dùn mọ́ mi. adabu al-akitharina. tẹ́fọ́ ti jí gbàrà báyìí kí ló ń náwó sí lẹ́lẹ̀ ọtí ń dààmú ọpọlọ ọmọ mi bá. qawlun wa hadha. sọ fẹ́ kí wọ́n mú nǹkan ni ó yá. adabu fi nufusi wal af'ali. ẹ̀yin obìnrin ẹ kú tọ́jú wa torí bá a ṣe tó yìí obìnrin ló bí a obìnrin ló bí Ànábì Muhammad kọ́bà ló tó di àléèbá obìnrin ló bí ẹ gbàgbé ẹ obìnrin jìnnà ọlọ́ọ̀kà ní ká máa jáde orí wọn ni wọ́n ju alọ púpọ̀ òkú lọmọ lára àwọn ọkùnrin inú obìnrin ló ti dà láàyè àwọn tí yóò mú Ànábì ò tí ì dé. sallallahu alayhi wa sallam. tá a bá ti jí gbàrà báyìí ahọ́n wa kó bọ́ dákẹ́ pẹ̀lú Ọlọ́run ká máa pè Ọlọ́run lọ́sàn àti lóru. Allahu la ilaha illallah la ilaha illallah la ilaha illa Allah la ilaha Allah la ilaha illa Allah la ilaha illa. dákẹ́ bí sinidi èèyàn ní pè Ọlọ́run kó mọ̀ sórí rẹ̀ adikir yajlibu naam kí èèyàn ó pè Ọlọ́run dáàyè kẹtẹ gbogbo òdẹ̀kùn sì di ọ̀rẹ́ rẹ̀ àwọn òṣèṣò ẹgbàgbé ẹ̀ bí ẹ bá ló tàn dìrú ayé kankan dínú yọ ni. bidhikrillahi tabtahijul qulubu. gbogbo ọkàn tí ẹ bá rí tí ń dààmú kò pè Ọlọ́run ni gbogbo ọkàn tí bá ń fìtínà tó bá pè Ọlọ́run dáàyè kẹtẹ ìfọ̀kànbalẹ̀ ó sì dé. watattadihu sarairu al-ghuyubu. gbogbo tó pamọ́ nù àṣírí tó ọmọ tó bá pè Ọlọ́run débi kan fúnra àṣírí ní ó fara hàn. ìwọ Ọlọ́run wo lẹ̀ ká kí ni bẹ́ẹ̀ lẹ̀ tí ò sí lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ló mọ ilẹ̀ àtòkè inú omi inú igi inú atẹ́gùn gbogbo nǹkan Ọlọ́run ló mọ̀. ya'lamu sirra wa akhfa. Ọlọ́run ló mọ àṣírí àtàṣírí inú àṣírí. kí ló ń wò. bidhikrillahi kápẹ́ Ọlọ́run ẹni Allah. tabtahijul qulubu. mẹ́ta là á pè ẹni Allah. ẹ̀yọ́ mi sì ń rojọ́ dì sí wọ́n tún tẹ̀lé ọ débi. ọ̀sì gbà kí wọ́n gẹ̀ẹ́tì ẹ. ó dáa láti túra rẹ lẹ̀ nínú ìgbèkùn ọ̀ní Allah. bidhikrillahi tabtahijul qulubu. mọ̀ bọ̀. watattadihu sarairu al-ghuyubu. ja'ala az-zalama àwọn ènìyàn lọ. maqiyatan liqiyamihi. òru ni ẹ máa ń gùn lẹ́sìn òru jẹ̀mọ́ mi ẹ̀ dá mi lóhùn tẹ́yẹ̀ bá ilé sùn látàlẹ́ tilẹ̀ fi máa tí ò jí kò jí ire ńjọ́ náà kò jí ire ó fòru rẹ̀ ṣòfò. ja'ala az-zalama maqiyatan liqiyamihi. لينال وصلا ما يريد سواه وبحمده ahọ́n wa tọ́lọ̀ fún wa ẹni náà máa fi dúpẹ́ fọlọ́. ewu lọ imam asiyabi
kí lè mà tí ì mú kéèyàn ó dúpẹ́ ẹni bá gbà kí n fún ní mọ́kà tẹ́ ẹ bá rẹ́ni tí ì dúpẹ́ kí ló wà lára ẹ̀gán tó yọnu kò mọ̀ọ́rẹ́ ń ronú àbí tẹ́ màá sọ́kàn kò ní tẹ́lẹ̀ ọ̀run àbí nǹkan ẹ mọ tí ì jẹ́yìn ó dúpẹ́ ẹnìkan ní gbéraga ìwọ náà gbà kò mọ̀ ọ́nú rò ìwọ náà gbà nǹkan yọ̀ọ̀kan ní ìjẹ́ kéèyàn ó dúpẹ́ o tí n bá sì sọ nísìn gbogbo ilé àgírí pẹ̀lú mi an-nazar ila man huwa fawqa fi dunya Allah gbogbo ẹni tí wọ́n ti ń wo ẹni tó jùlọ sáá tí ò wo ẹni tó tó tí ò tó kò ní dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀rọ tí ò bá dúpẹ́ kó ní náà kó tó wo ẹni tó jù ọ lọ wọ́n tí ẹ jọ bí tí ò tó ọ. ìwọ lọ yídì ọ̀rọ̀ owó sọ̀nà sásọ bí àlífà lọ́wọ́ ń ronú ó ní yídì tó ṣe pé aṣọ tá a wọ̀ lọ àti ìsanwó rẹ tẹ́ ọ wá lówó yẹn tó rìn òhò lónìí tí wọ́n bá tiẹ̀ dáṣọ fún wọn tí wọn ò lè wọ̀ ọ́ mọ́ yóò mọ fàáyà ni yóò mọ yí aṣọ ni yóò mọ tú Ọlọ́run ní wáyé ní òhò kó sì kú sí òhò. ṣèbí express nílùú yìí ẹ̀ẹ̀mẹyẹ tó rìn kọjá tí ò wọ́n pa wọ́n sì rìn lọ ni kò ní rìn tán tí èkú. ja'ala az-zalama baqiyatan liqiyamihi. jẹ́mọ́ ẹ̀ ní náà èmi dúpẹ́ ń tèmi o èmi dúpẹ́ èmi Alhaji Muyideen mọ́mọ́ fà mo dúpẹ́ ń tèmi. ọdún sì wá dé olórí tó dé ta kàn ro sẹ̀mọ́tà rẹ̀ fi jẹ́ ọ̀wọ́ yẹn tẹ́ ń nù lámọ́là tí ń padà. a ní kò lọ ni àṣẹ ká mú ọwọ́ láti báyìí ká gbé lẹ́nu àsólè tí wọ́n mú odidi àmàlàtọ̀ yálẹ̀ mẹ́tẹ́ fẹ́ àdẹ́sẹ́yìn ìfẹ́ tó a bu àmàlà tí a bọ́ sì bu ẹkún bí ẹgbàá mi náà sí èrè. ó jẹ tàbúrò mọ́ àṣé ká mú ọwọ́ lẹ́nu báyìí àṣàánú ọlọ́ni. ẹ tẹ̀lé mi kódà kẹ́ da omi sí yẹn lẹ́nu kó gbé mi báyìí kó rí gbé mi àṣàánú ọlọ́ni. àwọn kan ò rí tiẹ̀ gbé mi mọ́ àwọn àǹfà sí yẹn la ọlọ́run tó wá ní kó mọ̀ lọ wọ́n máa gba ní àbá wọ́n wá ìsanu ìfà ẹni tó ló rẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa nà kó lè rí isan. ìwọ tó ọmọ tó lọ ń ṣe fún ọ ó lóun tẹ tágẹ́tì ọkọ̀ ó tiẹ̀ rọ́kọ̀ gbé lọ yídì àwọn kan wá lọ́kọ̀ wọn ò lẹ́sẹ̀ ọlọ́run kò máa wu ọkọ̀ níta kan mọ́ lè gbé lòdì mọ́ yóò lẹ́yìn ọmọ ẹ bá ń wọ́ọ̀mù ẹ lọ ọkọ̀ tẹ́ gbọ́dọ̀ fọ́ọ̀kàn tẹ́lẹ̀ àná ẹgbẹ́ lẹ́mọ́jì ó bàjẹ́ ẹ yí lọ bó ṣe yí lọ tí èkú nù ìwà láì mórè yìí olórí kúkú ọwọ́ à ń sunkún pọ̀ ọ̀rá sọ̀wọ́ lọ yídì tọ́lọ̀ máa fún ọ lásọ tó gbẹ̀mí rẹ̀ kí lọ sí kọ́rin náà kí òrí tiẹ̀ gba lé tẹ́lọ̀ tẹ́ kú ni. àmọ̀ lọ yídì láàárọ̀ yìí lọ́lọ́ fún ẹnìkan jólẹ̀ tá a ti múra yídì tán wọn lọ wí. wàlà ìjàzáta. àwọn kan sì tún sáré bọ̀ àlẹ́ ọdún yídì láwọ̀ ẹ̀jẹ̀ fi lásídẹ̀ǹtì. falẹ̀ ìsàlá kábìnà fi ẹ̀yìn. ẹ̀mí ti kú lójú ẹsẹ̀ bó lọ wí. innal umura qada biha allamuha. gbogbo olúwa mi kò ní náà. ẹ má wo ẹni tó ju ìlọ púpọ̀ kẹ́ bá kú sí kèfèrí. ẹ lọ wọ ẹni tí ò tó yín. ẹ lọ wọ ẹni tí ò tó yín. kò sáà ní bàjẹ́ kọ́mọ lẹ́ni jùlọ láyé.
Allahu akbar. Allahu akbar. wàlà ìjàzáta فليس ذاك بنافع. ó sì ń dọ́lọ̀ lẹ́bi ojoojúmọ́ ló ń kọ̀mpléènì aláàrọ̀ oúnjẹ jẹ́ sọ́nà wa ní kàní. إن الأمور jẹ̀mọ́ ọlọ́run tèmi ò ní ká o. قضى بها علامها. látòní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́ọ̀ni ń kọyìn ọwọ́ àwọn ẹni ojú ọlọ́sà wọ́n ń sunkún kódà lẹ́sì làlífà wọ̀ lọ mọ́sálásí tó kó sẹ́sì bá a ṣe pọ̀ tó níbí tó bá dá mi lóye yóò dùn mọ́ mi ẹni náà tálọ́ lọ́wọ́ ò sóore fún ọ̀tọ̀ọ̀tọ̀ lóore wá ní ìwọ́n sunkún kọ́ ọ̀rọ̀ owó kọ́lé tuntun kọ́ kó lọ́nu ọdún àkà kó lọ lé èṣù bẹ́ẹ̀ kó lọ wọn ò lè má dì mú mi àárọ̀ ọjọ́ ni wọ́n tún lura wọn ni ẹ̀yin wo lé pé ẹkùn lọ́dà níta ìbànújẹ́ sì lẹ́fí ń sunú ẹ̀. ولئن جزعت فليس ذاك بنافع. àwọn mùrídìí àlífà rẹ. إن الأمور قضى بها علامها. ẹ dẹ́kun torí ọlọ́run نعم. àbí ìlú ní sàkímù wa ni ìlú àwọn ẹni ọlọ́run ìlú ọmọ mi gẹ́gẹ́ youth forum wọ́n fi tàlẹ́ ìyàlẹ́ yìí wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta lórí ahánìkan ní sọ wà máa yin ọlọ́run dáadáa rẹ ni ọmọ sọ ọlọ́run kọ́ kéèyàn sọ aburú rẹ yóò fi kún fún ọ ni yóò ní èmi mo ṣe nǹkan lọ ní ìṣẹ̀dá jẹ́ fi kún fún ọ ó rẹ ọmọ rẹ lọ́wọ́ ní ìṣẹ̀dá ó dáa náà kọ́ tó má rówó jẹun ọmọ kémi lọ́lọ́ ní ìsìn. لا تشكون kí ló dé tẹ̀ ń lọ́gun ọlọ́run ká. لغير ربك شدة. gbogbo ọkùnrin tó wà ń bí ẹ̀ nínà sẹ̀ǹpá ìsọlọ́n káwá dáàrin ọjà ìyàwó rẹ ti wá rojọ́ rẹ ká eléwà pé àfa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n sì lé ẹ̀ fowó ọbẹ̀ lẹ̀ èyí tó pé ọ̀rẹ́ ọmọ yín ẹ̀ mọ́ tọ́jú rẹ fa ìyàwó yín mọ̀ rù sọ̀ọ́ ní bínú sí ilé pé kí ló dé tọ̀ ń ṣe kí ni tọ̀ ń rojọ́ mi ká bọ́lọ̀ ṣe máa bínú nù pé ọ̀ ń rojọ́ èmi ọlọ́run ká máa ro ká èmi rẹ jọ kó sínú. هو العليم وغيره لا يعلم. a ti kúrò lórí ahọ́n ẹni bẹ́ẹ̀ ni thumma yaskhara jawari'ahu wa a'da'ahu fi ta'atihi. Allah. ara wa gẹ́gẹ́ báyìí ẹ wá jẹ́ ọ̀rọ̀ láti sin lọ gbogbo oríkèéríkèé ara wa ẹ jẹ́ àjùlẹ̀ fọlọ́ qamu hunalika. قاموا هنالك سجدا وقياما. ẹnìkan ní ìmọ̀mọ̀ ọ̀fọ̀ kì í sinmi wáàsí lọ́sàn-án àìsùn lóru ẹjọ́ rẹ pọ̀ mo ní sẹ́mi wá tóni tí ń gbá atẹ́gùn ní kùkù láti àjàṣẹ́ lọ sí láti ìnísà lọ sí ìkírun látago 4 àbọ̀ tí ń gbá atẹ́gùn níṣẹ́ tí wọ́n ń láàgùn ẹ̀dá kan torí ọlọ́run tá a pàdé ẹ̀ tá a hàn pé èwo ní lu atẹ́gùn bọ̀ yìí àbẹ́ni bọ́ọ̀lù tó lá atẹ́gùn nípa fà tí wọ́n sáré lọ ó lóun sáré lọ Òṣogbo òun sáré bọ̀ nítorí eré pa ká tó wá wí èmi tí ń dààmú ara mi fọlọ́n tó ṣe kí ni ọba tó dá mi tó ṣe pé ara tẹ́lẹ̀ náà ilẹ̀ ẹlẹ̀ ni ó wọ̀ sùn èmi ní lọ sọ́dọ̀ ọlọ́run ọba kí ló fẹ́ gbọ̀nbi ara rà rí tí ó wọ̀ ná àwọn ò dààmú ẹ̀mí ìsọkúsọ lọ ń sọ ta ní ń dààmú láwọn tó lọ́n fún ní fọkànbalẹ̀ jẹgbẹ́ wa lọ fúnra mi ní ń yọ sàká ara mi toríjọ́ tí ń lọ pàdé ọlọ́run pé ntọ́lọ́ ń ṣe yí pọ̀ ju kí n sinmi sínú ilé lọ ká má jẹ̀bi ara rẹ wá ṣe tandi tẹ́ ẹ bá ti di òkú kalẹ̀ báyìí tẹ́ ń ṣẹ́ bí igi kẹ́tọ́ rí di
kì í kírun nù. kì í kírun kì í sin lọ́hùn. ńgbọ́ tá a bá kú tá a bá dàgbàdàgbà tá a bá lọ gbogbo oríkèéríkèé ara yóò wá máa sanjọ́ fún wa padà ẹ máa jiyàn pé kò máa kú àmọ́ sẹ́yìn báyìí kú ìṣẹ́jú kan tí ì bá kírun yóò lé ní. yóò gan ni bí igi ọparun ẹ ti bẹ̀rù ẹ wọ́n ní yóò dúró ní báyìí tẹ bá rí òkú tí máa ń sin náà tẹ bá ṣe báyìí yóò wá ṣe because oríkèéríkèé ara yóò wá sanjọ́ ìwọ tó ń bẹ lójú agbe sára rẹ lè sanjọ́ ọmọ bí wọn lo ara sí níbi tí ó dùn mọ́ lọ májẹ̀mú wa pẹ̀lú Ọlọ́run ká fi ara wa gbolẹ̀ fún ká fi gbolẹ̀ fọlọ́. ntí mo fẹ́ ká ní sànù ó sì pọ̀ díẹ̀ fọ́nrán rẹ gbolẹ̀ fọ́lọ́hún nọ́fìlẹ̀ ru òní rákà mẹ́wàá sálámù márùn làkàríyàkùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sí bọ́ ọ̀sẹ̀ nínú àwẹ̀ àwẹ̀ wa lọ tán ọ̀sẹ̀ mọ́ ọ̀fẹ́ kọ́ lóun tilẹ̀kùn àánú kan. Allah. nọ́fìlẹ̀ tẹ́ ń yẹn lóru Ramadan yẹn tí o bá sí àwẹ̀ lóde ẹ máa yẹn lọ a máa yan lọ. ó ti mọ́ra ẹ̀yẹn wu Ọlọ́run pẹ̀lú òru àsìkò tá a máa ń jí sáàrì tí o bá ti rẹ̀ ẹ̀yàn ẹnìkan ní jí ọjọ́ fìnàrú bẹ́ẹ̀ ẹ̀mí rẹ ti ṣe kínni ó ti wà ń bẹ̀ àṣìlò tó a tó ráàyè ká sámù iṣẹ́ dẹ̀yìn àwẹ̀ tẹ́ ẹ̀ máa tayò níwájú mọ́sálásí ẹ̀yẹn ní ẹ̀kọ́ yìí gbogbo ní ọlọ́ọ̀la fún lọ́wọ́ rẹ kódà ohun tí máa ń yà mí lẹ́nu ní kínni ń padà bọ́rọ̀ débẹ̀ gbogbo ọmọ wa tí wọn ò ní tìjú Ramadana ti ojú wọn gbogbo amúlẹ̀sì chẹ́sìlẹ̀sì ìdajì àyà kéèyàn wọn náà sọ kọ́rí kí tẹ́lẹ̀ orí báyìí ó sì mọ déédéé àyà àwọn àárí apá kan àyà ń ta apá kan àyà nínú yóò máa mọ wọn mọ kíyàn ó ti ya labalábá sí yóò máa kí owó ọkùnrin ẹnlẹ́ o ìbéèrè nínú ọkùnrin àti obìnrin tá ń dá sí náà lẹ̀ obìnrin ló dá lẹ̀ obìnrin ló dá lẹ̀. gbogbo téèyàn bá rí kì í wù yàn jẹ bẹ́ẹ̀ni ẹni tí ń tọ́tí ju ẹni tí ń mutí lọ tí ò bá ti ta mọ́ kò ní rẹ́ni mú onírẹ́ ni mú má wọ́n rẹ́ ní ta fún ọ náà fi ń ṣe kí ni láfi mú. wọ́n sáré máa mutọ̀ dí wọn bẹ́ẹ̀ni ẹni tí ń ta sìgá jẹ ẹni tí ń mú lọ gbogbo nǹkan òwò téèyàn sì ṣe láyé lọmọ yẹn máa bá a ṣe ọmọ ń túwó abáyà rẹ̀ ṣẹ́ túwó lórí ọkọ ìbá ń ṣe lórí túwó rẹ̀ ọmọ ìyá alámọ̀là amúsùká jẹ ọmọ ìyá ọlọ́tí wo ní bá a ṣe ọtí lórí pé ọkọ mi mùgò mẹ́rin ká tó sígbà ó yá ṣùgánì mú ṣùgá fa ọ̀pá mẹ́rin ọkọ mi fọ̀pá mẹ́rin kọ́ ìṣẹ̀mí lọ ó yá bọ́ títí ọmọ fà á kọ́ lè mọ̀ pé ń ta sìgá ó yá bá ń polówó sìgá ǹjẹ́ gbọ́ rí bóyá máa ń lọ ilé ọkọ ọmọ ń tún wá amúrógùn lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni àbí kọ́ mú gbà kọ́ lọ ṣé bẹ́ẹ̀ kọ́ ni ọmọ ọlọ́tí òsè gbégò lọ títì àbí kọ́ mi ó sìgá ó fa sìgá lọ́ba ẹ̀ kó mo sẹ́ńtì mórìsì lọ kó ló ń fẹ́ sóò sẹ́ńtì yà àwọn ṣèkìrì kò sẹ́ni tí ò mọ tí ò da kálukú nílò fẹ́ nu gbogbo tó dálé aṣẹ́wó lẹ̀ yàrá kìíní sí kẹwàá kó fi ìyáálé rẹ̀ sí kìíní kó fi kìí síbẹ̀ kó fi àkọ́bí rẹ̀ lóbì kó fi síbẹ̀ kó ní kó mọ sinmi sí ẹ lọ́dọ̀. wá sí ya ni ẹ kó mọ ya lọ kí ló kẹ́ mi kò lè. قوم إذا جن ولا مليم. ẹ béèrè lẹ́ẹ̀kejì o wàá yẹ ìṣúra ilé àtọ́fì yìí fi jẹ̀mí òmùrìhì ẹ jẹ́ máa wo àánú ọlọ́run tó wà lára wa jọ̀mọ́ ẹ tẹ̀lé mi ní sa kí mo ní ká máa wò jọ̀mọ́ àánú ọlọ́run tó wà lára wa ẹ jẹ́ gbé láti bí ojú kápẹ́ níbí náà pàṣẹ mọ́bìlì náà wà ní mọ́bìlì ojú fún wa kálukú ọmọ di ojú ni bọ́lá mo ti di tèmi o kò sí owó lóṣù káì. قاموا هنالك سجدا وقياما. ẹ tẹ̀lé mi ó sì dùn mí níjọ́ tẹ̀ ti bí ẹni náà ẹ wo bàtà tá a ti lògbó tá a pàtì èyí ṣe tẹ́sẹ̀ wọ ògbó ìyálòdì ò dá mi lóhùn ẹ wo iye bàtà tá a ti lò sẹ́ẹ̀ tá n kọ̀ǹdẹ́mù ẹ̀ èyí wá ẹsẹ̀ wa tí ò ṣe kí ni bá a ṣe rìn ká tó ẹsẹ̀ wo ṣe jẹ́
ẹ wà á nọ Ọlọ́run lára ẹsẹ̀ nìkan tọba ara sílípàsì lẹ́sùn kan yóò sì jẹ èmi ló ṣe ẹsẹ̀ tọ́lọ́run fún àti òjẹ ẹ wà á nọ Ọlọ́run lára wa ní ẹ wo etí níbi tí etí lágbára dé tí ọmọ bá pé mílíọ̀n tọmọ rẹ bá ṣe yé ọmọ mi ní sọ̀rọ̀ ohun ọmọ mi ní ṣe kíni kí ló jẹ́ ọdún ọmọ rẹ mọ̀ àánú Ọlọ́run pọ̀ lára wa o ẹ jẹ́ tó mú àánú Ọlọ́run kan wá ẹ wo nǹkan sẹ́rẹ̀ tó bọ́ sára omi kí mo pè jẹ́ mọ́ sẹ́rẹ̀ bíntín náà níbà sẹ́rẹ̀ tó wà lọ yìí ó lọ bí tó lọ ní kó lọ ó wà ń bẹ bẹ́ẹ̀ fún ogójì ọjọ́ Ọlọ́run bá yí padà ó ní kó di ẹ̀jẹ̀ ó yí padà ó sọ tó bá sí ẹran Ọlọ́run náà ní ṣiṣẹ́ o ó yí padà ó ní ọlọ́fẹ̀ mí sí látara bíntín orí ó wá jáde apá ó jáde ẹsẹ̀ ó jáde ojú ó wà ń bẹ ẹ wo iye nǹkan kínkín tó bọ́ sára omi ló di àwa ẹ̀ àánú Ọlọ́run lára wa bọ́ọ̀ ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run pa wo aboyún kó tó di pé lóyún bo ni kùn wọn lọ gbàrà tó yún bá níbẹ̀ ikú wọn wà rán àbí bó ṣe ràn tó àtúnwá fààyè tí wọ́n jẹ́ ń sí kalẹ̀ tọ́ba tó wá bí ikú tó wá ṣe kíni yóò tó wá la ayé rẹ̀ padà ẹ dákun ìbéèrè o ǹjẹ́ bóyún ṣe tóun sáà lè jẹun kó wú tó bẹ́ẹ̀ tí kò yẹ báyìí wú tó báyìí wọ́n fẹ́ kunu tí ìsèpò lóyún ọlọ́mọ fẹ́ràn àwọn ẹ̀dá mi ló ń jèrè. kọ́mú hunalika sujjada wa qiyama. ẹ dákun sáà tó lè wí mi o ẹ̀dá mi ló. yatalazzazuna. wa an yaj'ala ibadatahu khalisatan lahu wahdahu la sharika lahu. adẹ́rẹ́sì nísà wọ́n ní ìbádà rẹ ẹni náà ẹjí ó jẹ́ tọ́lọ́ nìkan. ọ̀dọ́ mọ̀ pọ̀ ní nísà ẹ̀ ní wọ́kú. àmín. nígbà mo débi orí mi wú ìlú kan làwọn ọ̀dọ́ ti ṣe yìí àwọn míì tó bá kẹ́gbẹ́ jáde báyìí ẹ̀ ti tilẹ̀kùn látago 9 alẹ́ fún ìbọn àti etí gígé bọ́ọ̀lẹ̀ rẹ̀ gbogbo sọmọ ẹ fi ẹrù pàyẹ fẹ́ parẹ́ ni lẹ́yìn kan wá ronú àti gbé yìí kalẹ̀ àtẹ̀yìn àtàtó sọpọ́ọ̀tì yẹn ọlọ́mọdé àjọ ṣòfò. àmín. mo gba àtijọ́kọ̀ yìí àgbàládá lásán ẹ̀tún jẹ́ àsùn ẹ̀tún fi tòrúkú fún wa jẹ́ lu ráyè wù àbàjẹ́ ìlú yóò tiẹ̀ ṣe wọ́nàwọ́n ẹ sì àrẹ́sì àwọn ọ̀dọ́ sínú oríire ní ṣòfò. àmín. náà. qawmun idha janna zalamu alayhimu. ẹ̀yin ọmọ mi ẹlẹ́ẹ̀kẹrin ló wá pa mí lẹ́kún ẹ̀ sì gbọ́ nísìn gbà mo ti dánu lé lára mi ti ń gbọ̀n wa an yanzura ila quwwati batshihi wa shiddati intiqamihi wà sọ àti ẹ̀sàbẹ̀ kọlùkálùkù wa wo bọ́lá ṣe lè gbà mú lójijì n ta lérò tí ó sì dé yéésù jẹrẹ n ta lérò ẹ kọjú sí mi ẹ má ṣeré mọ́ n ta àti ẹ fọkàn sí tí ó dé lójijì ọlọ́run mọ̀ ṣe bẹ́ẹ̀ ìgbà míì ọlọ́run fún yàn ní ìrókò tó ṣe nǹkan fún un ìgbà mi ọlọ́run abẹ́lú lójijì yóò kàn jí náà ní onírákò àtẹsẹ̀gbé mọ́ bọ̀ọ̀dá aníbàṣẹ rí nu àárọ̀ iná ni bí eré ni ẹnu kan yẹ ẹ lẹ̀ ni. ọlọ́mọpọ̀ ọ̀dà sáyidá. wa hal ya'lamu al-insanu
وهو